màá kàn sáré fi àwọn èèyàn díẹ̀ tí wọ́n wà ní orí ìjókòó ìfi wọn tí àwọn other special guests tó kù tí wọ́n bá ń dé a máa fi wọ́n wọ̀n bákan náà pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run pẹ̀lú àṣẹ Elédùmarè nígbà tí n bá ti ń fi ẹni àkọ́kọ́ tí n máa kọ́kọ́ fi wọ́n sí mo fẹ́ jẹ́ kí gbogbo aka wà ní ìdìde dúró ká bá mi fi àtẹ́wọ́ jẹ́ wọn sí gidigidi gan torí àwọn ni orí wọn kún tí à ń báyọ̀ lé ní Ọlọ́run tó jẹ́ kó wà láyé kí wọ́n wà láyé torí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mu wọ́n fi àìkò yìí kí bàbá wa lórí ìjókòó Sir General Donaldson Ọládipúpọ̀ di aṣíwájú odò Tolú GCON Emina ẹ bá mi kí bàbá the former Vice President Federal Republic of Nigeria ẹ bá mi fún Ọlọ́run ní àtẹ́wọ́ ti ní sí ẹ ṣe gan sa àwọn àríyìn sá o lágbára Ọlọ́run ẹ ti dàgbà ẹ darúgbó tẹ bá tó darúgbó tán ẹ tún fọwọ́ fàwọ́ tẹ bá tó fọwọ́ fàwọ́ tán ẹ tún fèrè gèjòbì Ọlọ́run wa ń torí kó dá yín sí kò ní fi gbẹ̀mí yín lọ́wọ́ yín o wa ń torí kó dá yín sí kò ní fi gbọmọ lọ́wọ́ yín àtẹ̀yìn àti Ọlọ́run ohun tó ń wù yín láàrin ẹ̀yin àti Olódùmarè ayé òun ẹ̀jẹ̀ kò ní yà ẹ ṣe gan ẹ jókòó bí orin yẹn ṣe ń lọ ni bàbá wa wọlé ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ àwọn náà ni bàbá Alájé ti Odò Lẹ́wù àwọn kan náà ni Ṣọ́balódé of the source of Ilé Ifẹ̀ the Olúgbọ́n of Lagos Ṣómólú one àwọn náà ni bàbá wa the distinguished senator Anthony Ògúngbèmí Adéfúyè ẹ bá mi fún ọ ní àtẹ́wọ́ àwọn mẹ́mbà GCT Lagos State nìyẹn is the Secretary Governor Advisory Committee of Lagos State.
God. I didn't joke with it. The Lord did not need your money. Only thing the Lord wants from you is your praises. God wants you to praise Him.
sókè. Òun tàtàrò. Dádì, àwọn kan sọ pé èdè dáṣe. General, àwọn kan sọ pé èmi pẹ́ẹ́tẹ́. Àṣẹ lójú ọ̀rọ̀ kòkó bí ìkìlẹ̀ ọ̀gá mọ́. Bọ́wọ́ yẹn méjèèjì sókè, òkè
Hey,
ọmọ